Ẹ káàbọ̀ sórí ètò tèmi lórí short video tá à ń ṣe mathematics ní èdè Yorùbá. A lot of people ló máa rí question yìí bó ṣe lè easy fún yín kẹ́ bá rí ní objective làwa máa ń ṣe ń bí báyìí. Ti theory náà á padà wá máa ṣe. Ẹ̀yẹn ṣáà máa bá wa ká lọ, bá wa subscribe. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, mathematics lédè Yorùbá òun ló jẹ́ kémi mọ̀ mathematics. So ẹyọ ọmọ kẹ́ bá rí question báyìí nínú mathematics ẹ ló máa bà yẹn, especially ní objective. Báwo lẹ ṣe fẹ́ ṣe? Ní ẹ̀mú kọ́ tẹ máa ṣe. Ilé ayé yìí ò le, mathematics náà ò le. Ẹ̀kọ́ 8 yìí 8 plus 1 is equal to what? 9. Answer nìyẹn. Ṣé ẹ rí pé kò le? Ẹ wá jẹ́ àwo another one. Gbogbo nọ́mbà náà kọ́ ló apply sí o. Èmi máa sòótọ́ o. Ẹ wá wo play 25. Wọ́n wá kọ 2 sí bíbá. Báwo la ṣe fẹ́ ṣe? Is equal to. Ṣé ó yé wa bẹ́ẹ̀ yẹn? 2 plus 5 is what? 7. Torí pé wọ́n kọ 2 sí bíbá ẹ wá minus 2 is equal to 5. Answer nìyẹn. Ṣé mo wúre àbí mo wúre? Ẹ dá mi lóhùn ní comment section. Nítorí nọ́mbà débí báyìí kò sí nọ́mbà ń bẹ̀. Ṣé ó yé wa? Kò sí nọ́mbà ń bẹ̀. Ó kẹ́jẹ́ àwẹ̀ tó fi nọ́mbà sí. 3 81. Ó yá ẹ bá wa ṣe. Bí mo ṣe ṣe lè ẹ bá wa ṣe. Ẹ fi answer yín. Kẹ́ fi ránṣẹ́. Ẹ bá mi subscribe. Now ẹ ṣé gan. Èmi ọmọ yín náà ni Àjọkẹ́.